ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde Ìbíyẹmí aya Débísí ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde bùkà wọn jọ ọdún ẹ̀ lóde ọdún ẹ̀ lóde Ìbíyẹmí aya Débísí ọdún ẹ̀ lóde Ìbíyẹmí aya Débísí Akíndéyìndé ẹ kú ọdún o bàbá rẹ ló bí ẹ bàbá rẹ ló bí ẹ ìran ọ̀gẹ̀dẹ̀ lólòdò bàbá rẹ ló bí ẹ ẹja lónìbù bàbá rẹ ló bí ẹ ìran kọ̀ọ̀kan lólòdò bàbá rẹ ló bí ẹ bàbá rẹ ló bí ẹ ìran ọ̀gẹ̀dẹ̀ lólòdò bàbá rẹ ló bí ẹ. mo dé bí mo ti ń dé o. bí olúbọ̀bọ̀ tìrìbọ̀ bàbẹ̀nu tẹ̀jìdá tójò dá àdùkẹ́ máa ṣẹ́yọ bí oṣù pamọ́ tún ti wà létéńté láàní mórí ìbà fọlọ́wọ́n bọ̀bà tó bá wà dàbí Yẹmí sí. aya Débísí Akíndéyìndé gbéra nílẹ̀ òdìdè wọ ni ń ké sí. ọkọ̀ ọdún òkú yèdúmọ̀ ọgbọ́dún ayọ̀ ló mọ̀ bá wọn ṣe. ọdọọdún ní irú lásán lógúnlógún ọdọọdún lẹ́rù wẹ́wà ọdún mọ̀mọ́ ní dẹ́kẹ́mọ̀sẹ̀ rọ́mọ̀bì lórí àtẹ. Ìbíyẹmí o ó ti sọdún èyí náà wá ṣètẹ̀ mí sí lágbára dání wáyé òní kojúkú wáwá yàwó rà mí òní yàwó òkú ìgbà rẹ tìlú yóò lóhùn oníjó tán mọ́ lójú lágbára dání wáyé ọ̀gá àgbà ní corporate affairs commission nílùú Ìbàdàn títò níjó tán Ìbíyẹmí ẹ̀gbọ́ níjó ọ̀rọ̀kùn gbàmí láíláí lágbára Ọlọ́run ọba wọ́n gbó wa tọ́ wọ́n fọwọ́ pọ̀ wá fẹ́ rí kíjó bí kò sí bó bá ti pẹ́ ní ilé ayé tó mọ̀ ní kú mọ́ lọ́wọ́ kò ní kú mọ́ lórí. ọ̀kẹ́rẹ́ láyé aya Débísí Akíndéyìndé ni mò ń pẹ́rí hùn. aya wọn lọ́gọ́ wòye. ọmọ wọn ní ìfẹ́ tẹ̀dọ́ nílùú Sòdá yóò máa dádé owó rẹ̀ mú. ìdí ọmọ akọgun. ọmọ ọ̀pọ̀ ọ̀ràn mi yàn mọ́ gbóhùn ẹnu mi. ọmọ nílùú kan bàbá ti bá. ọmọ nílùú kan bàbá ti bá. ọmọ ìlú kan ìlú kan. èyí àfọwọ́kùn sẹ́níjọ́ ọjọ́ sí. akẹ́tẹ̀pẹ̀ tí ẹ rí. Ìbíyẹmí ni wọ́n fi sọ́sán rẹ̀ nílé bàbá tó bí ọlọ́mọ. àbọ̀ ọlọ́dọ̀ kò tẹ́rẹ̀rẹ̀ o. àbọ̀ ọlọ́dọ̀ kò tààràrà. odò tó sàn wẹ́rẹ́kẹ́ tó lọ sàn wẹ́rẹ́kẹ́. ó dẹ́yìn kùdí àsìlẹ̀ ń ló dá bàtà. ó dẹ́yìn kùdí àdẹ́lẹ̀wẹ̀ ń ló dóòkun. onígẹ̀gẹ̀ wọn gbọ́dọ̀ bù mú. àbàbàjà wọn gbọ́dọ̀ bù wẹ́sẹ̀. ògèdè òní sọ̀bọ̀rọ̀ ni wọ́n mú mi odò náà gbẹ. sọ̀bọ̀rọ̀ ojú rẹ̀ wù mí ibi dandan ọkọ mọ́ bálábẹ́. Ìbíyẹmí mọ̀ gbóhùn ẹnu mi. ọmọ ní fìtílà tán rẹ́bẹ́tẹ́. iná kì í kú ní ibẹ̀ tọ̀ sọ́tòòrù. ibẹ̀ ni bàbá yín ti kàwé ẹ̀yọ. ni wọ́n fi kó ọmọ nífẹ̀ẹ́ àbúrẹ́ nìyẹn ọmọ àdádé owó rẹ̀ mọ ìpè lọ́ọ́ ní ẹrù jẹjẹ. ọ̀kẹ́rẹ́ láyé mi tún mọ́lé àwọn ọkọ rẹ̀. èmi mọ́lé Débísí Akíndéyìndé aládé orí rẹ̀ gangan. ọmọ wọn lágọ̀ọ́ wòye. ọmọ akọ́lẹ́ múrájò. ẹjẹ́ palákọ̀ọ́ká nílé àwọn ọkọ rẹ̀. ọmọ èyírí o ọmọ adóbí idẹ. ọmọ mẹ́fún òjòwú ni wọ́n ń pèrè àwọn ọkọ rẹ̀. Ìbíyẹmí o wọ́n lọ́mọ bíbí wòye gbọ́dọ̀ jẹ́ àdàbà. àdàbà bí n ló ṣe bàbá wọn lóore níjọ́ ọjọ́sí. ni wọ́n fi ń pé kékeré wòye níkú àgbà wòye nírùn. wọ́n ní tẹ́rù bá ọmọ wọn wọ́n mọ lọ́rọ̀ rẹpẹtẹ ni. lọ́gọ́ wòye ọmọ jẹ̀kọ́ alárẹ̀ ọmọdún mọ̀sùn padì ìyẹjẹ. ó ti sọdún èyí náà wá ṣètẹ̀ mí sí. Ìbíyẹmí aya Débísí Akíndéyìndé. ikú náà bẹ lọ́dẹ mo yà á fún ọ̀run níwá ẹ̀bọ̀ wọlé kó ní báyìí nílé lágbára Ọlọ́run ọba. aládùúkẹ́lẹ̀ mi jẹ́ ọmọ wọn ní kú tọ́nu ọmọ ẹ̀ta bí ẹni ta akoto magun kẹ́tẹ́kẹ́tẹ́ roko magẹ̀sìn bọ̀ wọlé. Ìbí